àṣà èèyàn ò sunwọ̀n láàyè ọjọ́ burúkú lọ́jọ́ ìtúfọ̀ akọni àwọn agbébọnjà wọ́n ran fìjìláńtẹ́ àti ọdẹ ìbílẹ̀ tó ń lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún wọ́n rán wọn lọ sọ́run àjàǹtẹ̀ wọ́n fi ikú gbóná pa wọ́n nífọ̀nàfọ̀nṣu nípínlẹ̀ Kwara lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ àìkú Sunday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà yìí la gbọ́ pé àwọn agbébọnjà wọ́n ya wọ ìlú Òkè Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò bọn léraléra wọ́n yin àwọn ìbọn àwọn bájínátù ajísunkúnná báyìí ni wọ́n lè ṣe àkọlù sáwọn fìjìláńtẹ́ àti ọdẹ ìbílẹ̀ ní ìlú Òkè Ọdẹ tí wọ́n sì ran fìjìláńtẹ́ àti ọdẹ ìbílẹ̀ tó lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún wọ́n fi ikú gbóná wọ́n fi pa wọ́n nífọ̀nàfọ̀nṣu. ohun tí àtúntọ́rẹ́ gbọ́ ni pé wọ́n lówùúrọ̀ kùtùkùtù ní nǹkan bíi aago 8 àárọ̀ lọ́jọ́ àìkú yìí làwọn agbébọnjà yìí ni wọ́n ya wọ̀lú pẹ̀lú ìdìmọ́ra pẹ̀lú àwọn ìbọn bájínátù ajísunkúnná àtàwọn èròjà olóró mìíràn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn lu àwọn fìjìláńtẹ́ àti ọdẹ ìbílẹ̀ tí wọ́n sì pa wọ́n lọ bíi rẹ́rẹ́. iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ níbi àtẹ̀jáde kan èyí tí alukoro ọlọ́pàá nípínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí Adétóhun léè tó fi léde tó tẹ àtòtọ̀rẹ́ lọ́wọ́ ló ti ní nǹkan ṣe ó ní nǹkan ṣe nílùú Òkè Ọdẹ pé jẹ́ pé àwọn agbébọnjà wọ́n ya wọ̀lú lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ àìkú Sunday ní nǹkan bíi aago 2 àárọ̀ báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò bọn tí wọ́n sì ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ó ní òkú èèyàn 12 ní àwọn rí nílẹ̀ẹ́lẹ̀ nígbà tí wọ́n tún ṣekú pa baálẹ̀ ọkọ̀ ìlú ní agbègbè náà ó wà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara pàtọwọ́ kọmíṣánná ọlọ́pàá Adékìmí Òjó ló ti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. báyìí ni kọmíṣánná wọn sọ pé kí gbogbo àwọn olùgbé Òkè Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara kí wọ́n fi ọkàn balẹ̀ ó ní ní báyìí ogun iléeṣẹ́ ọlọ́pàá papọ̀ mọ́ ẹ̀ṣọ́ aláàbò ọmọ ogun ni wọ́n ti pé wámúwámú sí agbègbè náà láti rí i pé wọ́n jẹ gbogbo àwọn agbébọn ọ̀hún wọ́n jẹ wọ́n run tí wọ́n sì ṣe kínni tí wọ́n sì rí i pé àwọn rẹ́yìn gbogbo wọn ní gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara kí wọ́n fi ọkàn balẹ̀ dídùn báyìí ni ọ̀sán oṣù táwọn sì rẹ́yìn gbogbo àwọn jagunlabi àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n sì ń da ẹ̀mí àwọn èèyàn tí wọ́n ń dá wọn lóró. ẹni tí ń pé ọ̀dákẹ́ olóńgbò àgbọ̀ya àwọn ènìyàn Jòkólú Ọ̀yún nílọrin ìpínlẹ̀ Kwara wọ́n tún ké gbàjarè síjọba wọ́n láwọn tún rán ìjọba létí lórí òpópónà wọn tó ti di páńpẹ́ kú wọn ní ṣáájú làwọn ti ń kọ oríṣiríṣi ìwé táwọn ti ń lo onírúurú ọ̀nà láti fi kàn síjọba láti tètè wọ́wọ́rọ̀ kọ́ fi ṣàdá lórí òpópónà wọn tó ti di páńpẹ́ kú wọn ní ṣùgbọ́n títí di dédé àsìkò yìí àwọn ò tí ì gbọ́ pa àwọn ò tí ì gbọ́ po wọn wá ní àwọn tó fi àsìkò yìí àwọn tó fi ran ìjọba létí ẹ̀gbọ́n tí àwọn ènìyàn Jòkólú ẹ̀gbọ́n tí wọ́n tún sọ fún ìjọba òpópónà yìí tí wọ́n ń gba òpópónà yìí kọjá tó jẹ́ pé òbítíbitì èrò ló ń bẹ níbẹ̀ ṣùgbọ́n ṣá wọ́n ní ọ̀nà ọ̀hún ló ti di páńpẹ́ kú báyìí tó jẹ́ pé àwọn kòtò gìrìwògìrìwò àti òjò àtẹ̀rùn ni wọ́n ní bójò bá tẹ̀ ti rọ̀ báyìí àwọn ò níbì kankan lọ mọ́ àfi káwọn gbé ọkọ̀ àwọn kalẹ̀ bẹ́ẹ̀ làwọn kan sọ pé tó bá di pé àwọn ajínigbé tó máa wá sí òpópónà náà àwọn ò lè rí bí kankan ti sá lọ nítorí pé ọ̀nà náà ó bàjẹ́ kọjá àfaradà. wọ́n ní lára àwọn ìlú tó wà lábẹ́ òpópónà yìí ni Ọ̀yún Amadi Rẹpátán Àjíà Bákó Jòkólú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Dógó lára àwọn ìlú tó wà nínú abẹ́ ọ̀nà yìí ni Owódé
àgbẹ̀dẹ ṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní gbogbo àwọn ìlú yìí báwọn ṣe pọ̀ tó sì jẹ́ pé òbítíbitì ìbò làwọn máa ń dì lásìkò ìdìbò, ṣùgbọ́n ṣá o lẹ́yìn ìdìbò àwọn kì í rí àǹfààní ìjọba, àwọn kì í tí ì rí jẹ rárá. Wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Kwara sẹ́nitọ̀ Umar Sodiq, alága ìjọba ìbílẹ̀ Moro Hajia Mariam, wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí wọn o àtàwọn aṣojú ní ilé aṣòfin àgbà àti kékeré ní ìlú Àbújá. Wọ́n láwọn ń bẹ̀ wọ́n, àwọn jọ̀ọ́ jàre kí wọ́n jọ̀ọ́ jàre o wọn sì ju àánú wo àwọn. Lára àwọn tó sọ̀rọ̀ tó bá Atótó Arére sọ̀rọ̀ òun náà ni àwọn mágàjí àti àwọn aláǹgbá ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá Atótó Arére sọ̀rọ̀ tó fi mọ́ àwọn ọmọ ìlú, àwọn alága ní agbègbè náà, alága ọlọ́kadà ni, alága ẹgbẹ́ típà ni, gbogbo pátápátá tó fi mọ́ àwọn obìnrin ni wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn o. Wọ́n ní kíjọba kan jọ̀ọ́ jàre ká bá wọn ṣe ọ̀nà yìí ní kíákà. Alhaji Musa Ayinde ó wà lára àwọn tó sọ̀rọ̀ níbi àpérò ìròyìn ọ̀hún. Alhaji Isa Àwẹ̀dá ó wà lára àwọn tó sọ̀rọ̀. Báyìí ni gbogbo àwọn tọ́rọ̀ kàn, àwọn lókọlókì àti àwọn aráàlú, báyìí ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba pé kó jọ̀ọ́ jàre kó bá wọn ṣe òpópónà yìí ní kíákíá, ó sì jọ àánú wo àwọn ní kíákíá. Ẹja gbọ́ ohun tí àwọn aráàlú, ẹ̀yin náà gbọ́ ẹgbọ́n tí wọ́n fi ẹnu ara wọn sọ. Ibi tí wọ́n ti ń ṣe wọ́n ṣe níbodè sáájú wọ́n ṣe ń jẹ́ bá àwọn àbàtì aláráyà yìí ọ̀dọ̀ olóòrùdìsì láti rí kankan. Àrò ọ̀nàrẹ́bù wa House of Rep Dr. Adamu Shaba constituency project wọ́n ṣe ọlọ́run bó ràn wọ́n lọ́wọ́ kó gbé wọn àbàtì alára àwọn òjì benefit ẹni ní àbàtì alára wa yìí. Then àrò chairman local government wa chairperson Honorable Executive Chairman Mrs. Alhaja Mariam Abdulwasiu Omotayo, Yeye Mẹ́sàn of Shao Land, ọlọ́run bá yóò ràn wọ́n lọ́wọ́ wọ́n wá aṣojú ọ̀nà yìí. Kódà tó wá pé kó tó di pé wọ́n dà á lọ́dà tó wá pé gírèdì ni àtàwọn bíríjì tó wà mẹ́ ọlọ́run fún ọ sí. His Excellency Governor Abdulrahman Abdulrazak to come to our aid in the construction of this road. There are many benefits, economic and social development from this road to the state's capital, Ilorin. And with the road, without the road, there are many of our farm products that are wasting at the farm. We are pleading to the state government. We call on our House of Representatives from Moro local government to come to our aid. Nítorí pé nígbà tá a bá rí gbé débi tó yẹ ká pààkì ẹ̀ sí, we are using this great opportunity to plead to the state. ṣe granite ó tún ràn wá lọ́wọ́ láti pàtí bẹ́ẹ̀ líṣì ti kú àti ẹ̀rí ọgbà kàkà dá sí agbára wa ò ká. Ìlú tí a sì wá yìí wọ́n bẹ̀rẹ̀ láti Ọ̀yún kí tó ẹ dólóoru ìletò tó wà ń bẹ̀ ó tó nǹkan bíi 15 àbí jù bẹ́ẹ̀ lọ. Nínú wọn ni Àjíà wà, nínú wọn ni Tẹ̀pátá wà, nínú wọn ni Àmàdí wà, nínú wọn ni Jòkólù wà, nínú wọn ni Gbogbo wà, nínú wọn ni Kíríbì wà, nínú wọn ni Kídàjé wà, nínú wọn ni Mọ́sákọ́rẹ́ wà, nínú wọn ni Sàwọlé wà, nínú wọn ni Olóòrì wà, Ògúnlógbó, Òwòdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Kéde Olóoru. Gbogbo ìlú wọ̀nyí ni wọ́n sì dìbò. Gbogbo ìlú wọ̀nyí ni wọ́n dìbò. Wàláì ẹ dákun abẹ Abdulrahman Abdulrazak ipò tí wọ́n wà lónìí Ọlọ́run ó gbé wọn jù bẹ́ẹ̀ lọ. Kí wọ́n jẹ́ kí àwa náà kárí ìfàní ọ̀nà yìí ti ń dààmú wa jù. Tí òjò bá dé àárí ọgbà kankan dá. Kódà nǹkan oko ń bàjẹ́ sóko nígbà tá a bá dé mọ́tò kú. Àwọn tí pa garage àwọn làá máa bẹ̀ yí pẹ̀tọ̀ ẹ dákun ẹ tún wá ràn wá lọ́wọ́ wọ́n wá já bí a bá já bómi bá dé omi ò gbé lọ ni. Ẹ dákun abẹ ìjọba gbogbo àwọn ọ̀nàrẹ́bù wa abẹ wọn àwọn sẹ́nitọ̀ wa abẹ wọn fún wọn dákun fún ojú àánú sí wa wàhálà ń bẹ ní ojú ọ̀nà yìí fún wa
ọlọ́run má jẹ́ kára burú láyé wọn jiyàn gbé kò síbi lẹ́yìn fẹ́ họ lọ ojú ọ̀nà ọ̀dà mọ́tò ti ń lọ bẹ̀ ó níwọ̀n tí kò lè sáré ma kó o dákun rọ ọlọ́run. sí ojú ọ̀nà yìí kò lè jẹ́ rírìn fún wa ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òjò bá rọ̀ àwọn àgbẹ̀ tẹ́ ń dáko sí ọ̀nà bí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti nígbà kan tó yẹ pé tẹ́ ń wọ ànámọ́ kalẹ̀ nínú òjò padà ní mọ́tò kù ó padà bàjẹ́ síbẹ̀ tó ti dìbà wọn ó dákun ràn wá lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ Governor Abraham Abdulrasaq. We are going to be the second